ibi tí a wà yìí ìlú Ìwòyè ló ń pè bí Ìwòyè láwà bí Ìwòyè Kétu níbi tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ tí wọ́n ti jẹ ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo gángan wọ́n jẹ́ nìyẹn ẹ ṣeun kan sá bàbá mi ẹjọ mo fẹ́ béèrè pé ẹjọ ìlú wo ni a wà yìí sà ẹjọ báwo lẹ̀yin ṣe jẹ́ nílùú yìí sà. Jagundẹ Kétu aṣíwájú gbogbo àwọn ọdẹ ní Ìwòyè Kétu ṣiṣẹ ń gbọ́ ẹ dá fi omi máa mú bọ ẹ rà ní jẹ ní bàbá mi ẹjọ mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ẹ nífẹ̀ẹ́ sí òmìnira ilẹ̀ Yorùbá òmìnira ilẹ̀ Yorùbá káwa náà dá dúró bí Benin Republic bí Togo ṣe rí bí Ivory Coast ṣe rí bí gbogbo ẹ̀ ṣe rí kí Yorùbá náà dá dúró Ìgbòho ṣàlẹ̀ bá lọ wéé jẹ́ ni ẹ bàbá tiwa ni ẹ ẹ̀yin náà ẹ̀yin lè bàbá wa bàbá wa gan kọlà so bàbá mi àwọn ọ̀rọ̀ ṣí tí wò lẹ́fẹ́ fún àwọn especially àwọn ọ̀dọ́ torí pé mostly gbogbo àwọn ọ̀dọ́ a believe lórí ọbí à ń pa Yorùbá nation àbí kinní kan inú là ń ya Nàìjíríà ó ti bẹ́ lómi ó ti ba lẹ́jẹ̀ mu bí kò ṣàmà fóun ní 2000 kọ́ fi máa ní bóyá lọ ṣe gbá lọ ṣàwo kí lè àrọ́wá òun lè fẹ́ pa fún dìríkà ráìsì. yóò fẹ́ sọ ní pé kọ́lọ́n tó ti wà kí ló dá lé wa àtọ̀lọ́ọ̀lẹ́ kábùmù kátàbẹ́sì kí lè fi dáa ká lè gba òmìnira wa. ike láti owó pé 2000 1000 kò kí nǹkan ṣẹbọ ìdá àgbà la máa nà má kí ló dáa ká ìjálẹ̀tọ̀ kí ló dáa òmìnira kó gbé fún kálukú wa àwọn ọmọdọ́mọ wa kó máa jẹ àǹfààní yẹn àwọn bàbá wa wọ́n ṣe ká máa tún kí wọn ká tún máa yìn wọn ká tún máa yìn wọn ni wọ́n ti ṣe fún wa àmọ́ ètò kù ó kù sọ̀rọ̀ wa tó àwa láti káàkiri láyé gbogbo ẹ ṣe nà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nígbò bó ṣe wà afẹ́kọ̀ọ́ yọ sí àdúgbò wa yìí ìmọ̀ wa kó ṣe kí ni. bàbá a máa dárúkọ àdúgbò yín yẹn sà. Ìwòyè Kétu mo fẹ́ kẹ́ bá bàbá Máyásọ́lá ọ̀rọ̀ tẹ́ bá fẹ́ bá ọ sọ́dọ̀ àwọn náà rí wa. báyìí. mo ní lágbá Ọlọ́run àtijọ́ wa ti pẹ́ mi pẹ̀lú Máyásọ́lá Ìgbòho. ó ṣá bàbá ọpẹ́ ni. ògbà tí gbogbo nǹkan ṣẹlẹ̀ ní ògbó gangan ó ń sọ fún mi ẹni gbá lò ẹni à gbogbo ògùn táwọn lé ní àdúgbò tí ọ̀dọ̀ mi ló wà o ìṣẹ̀lẹ̀ àyànjú ẹ̀ mi ò tí mo ké wọn tẹ̀ fi fẹ́ jẹ jagunjà àbí kankan mọ́ àmọ́ ń sọ wípé à bá lọ ìpàdé kó máa ní kò tí ogun ẹ̀ lébẹ̀ ìyọ́ yọ síbí ìyọ́ ọlọ́pàá yanjú ẹ̀ ìgbọ́n náà tún fẹ́ ṣe lóko níwọ̀n oko ìlú níwà fún àìtẹ́ lọ́lọ́run gbìnà nínú ọjọ́kù sí ni wọ́n á da ìwà ní wọ́n pè é ní wọ́n á da ìwà ní nísìnyí ní fúgbò lọ́jọ́kọ́jọ́ wẹ̀ tó o bu o lé kónú ìdọ̀tí olóhùn bá kónú ìyó ní Ìwòyè lọ wa mú nílà gbogbo ìdọ̀tí àtúndà padà ibi ó lè lọ ní kòmù àwa àtúndà padà gbogbo ọ̀nà pẹ́ẹ́nà ọ̀gá ni lọ́jọ́kọ́jọ́ à ń tíjọ wà ìdọ́ǹtè pẹ̀lú àpáta níjì o ìdú afọ́ bá a ṣe tìjọ láti ìgbà ni bàbá ọjà àtijọ́ wà tó pẹ́ẹ́pẹ́ òmìnira àwọn bàbá mi àwọn ìdojúkọ wo lẹ ń rí lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Fúlàní ni àbí ìdojúkọ wo lẹ ń rí níbí báyìí. ìṣòro tá à ń rí bí ìṣòro ọ̀rọ̀ àwọn Fúlàní tí àwọn àgbẹ̀ wa bá dáko wọ́n máa da màálù síbẹ̀ wọ́n máa fi jẹ lójú wọn báyìí ní tó bá tún sọ̀rọ̀ máa yìnbọn fún wọn wọ́n lè ṣe àwọn aládàá wọ́n lè ṣe wọ̀tẹ́ máa àwọn ọmọ Yorùbá náà ti sápá sóko. tábà dénú oko ń sìn kò sí gbogbo àwọn àgbẹ̀ wa wọn ò lè gbé nǹkan oko mọ́ nǹkan bíi pákí àbí àgbàdo wọn ò lè gbé àwọn nǹkan mọ́ èédú lásán ni wọ́n ń ṣe náà fi ń jẹun tábà dé gbogbo ìgbèríko wọn yẹn sì kò sí oko ń bẹ̀ tábà ní kí ló dé yóò dáko wọ́n ní àwọn Fúlàní ní òjẹ́ káwọn dáko
ìyá jẹ wá ìyá jẹ àwọn ìyá wa àwọn bàbá wa. táwọn bá kọ lójú ọ̀sán ó bá dòru wọn lè wá síbẹ̀ kan wá jẹ táwọn bá ti sọ̀rọ̀ wọn á yọ àdá wọn bá sì ṣe àwọn ìṣòro yẹn ti pọ̀. àfẹ́ fílàní nílùú yìí ó ṣe ìdàgbà pẹ̀lú ẹ máa dárúkọ ìlú yẹn kó máa yé ogun wọn. àti wọnú wọn àdìyí sọpọ́tà sẹ́ẹ̀rì sẹ́ẹ̀rì ọba àtọ́jú ẹ̀ ní àṣẹ gbogbo mi àdánù rẹ̀ bá mú bẹ̀ ẹ̀ máa kó wọn lọ ní. bẹ́ẹ̀ kẹ́ni kò ní jẹ́ bẹ́ẹ̀ ògùn ẹ̀ pa bẹ́ẹ̀ kẹ́ni kò ní jẹ́ bẹ́ẹ̀ ògùn ẹ̀ pa ògùn ẹ̀ pa ògùn ẹ̀ pa ògùn ẹ̀ pa. àmì o dábàá ìṣòfò ní ilẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ṣe máa àṣẹ àṣẹ no going back Yoruba nation Oòduà nation. adúró lẹ́yìn ẹ̀ pàríkè àwọn lẹ́yìn ẹ̀ àwọn ọ̀dọ́ Kétu ló ń sọ̀rọ̀ yìí àwọn ọ̀dọ́ Ìwòye nínú Kétu. kọ́ ayé wa o. ẹ ṣeun gan bàbá wa ẹ ṣe gan inú mi dùn pẹ̀lú ẹ gbà ọ́ lálejò lórí láti lè jẹ́ kí àwọn àgbáyé lè mọ̀ pé gbogbo Ìwòye ni wọ́n nífẹ̀ẹ́ sí orílẹ̀-èdè Yorùbá tó ń pè ní Yorùbá nation. bàbá mi nǹkan tí mo tún máa tún sọ ní pé because mostly gbogbo àwọn ọ̀dọ́ wa kọ́ lọ́n ṣàánú ẹ̀ mọ̀ pé mostly àwọn olóṣèlú yìí wọ́n ti àbáwọn òjèlú la máa pè because tá bá sọ̀rọ̀ nípa òṣèlú gbogbo wa iná òṣèlú ni wá ṣòye yín but àwọn òjèlú tí wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá gba òmìnira kí ni nǹkan tẹ́yìn ròbí agbẹ́ máa sọ fún wọn ẹ bá wa bá wọn sọ̀rọ̀. ibi tá a fẹ́ kẹ̀ ni wọ́n máa gbé sí ibi tẹ́mi fẹ́ ibi tí Ọlọ́run fẹ́ Ọlọ́run máa tọ́ sí wa ti ń gbọ́ gbogbo. lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ẹ jẹ́ tó bá tún ṣí àwọn ọ̀dọ́ wa létí torí kò tí ì yé gbogbo Muslim gbogbo wọn kí ni ìdí tá a fi ń jà fún pé a fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá káwa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ẹ jẹ́ bá a sọ fún wọn sà bí a tó bá tún yé wọn wọ́n á tún mọ̀ pé lẹ́nu àgbà lóbi tí ń gbó wọ́n á dẹ̀ tún wá mọ̀ pé ibi tí Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ tó ti jẹ ibẹ̀ la wà yìí lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o so a lè tún yé wọn dáadáa ẹ jọ̀ọ́ ẹ bá a ṣàlàyé fún wọn sà. Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ ibi tó ti jẹ ní Yorùbá tá a wà ní gbogbo iye wa káòjì láti lè fẹ́ láti lè fẹ́ ìkéní ìkejì ìkẹta ìkẹyìn tó kún Àjàṣẹ́ ni àmọ́ sábẹ́kẹ̀ kéènì kátà fẹ́ sọ ni pé kọ́lọ́run tó ti wà gbogbo wa ò lè sùn síbì kan jò ká kọ́ síbì kan jò ṣéyé gbogbo wa lè sùn gbogbo wa kọ́lọ́run lè dìbò mú lásìkò tá a wà yìí ṣéyé àmọ́ ojú iye tí ní tá a dáwọ́lé Ọlọ́run àwa lọ́wọ́ àwọn olùdá ṣe Ọlọ́run lè ṣe Ọlọ́run àwọn gbogbo wa lọ́wọ́ bó ṣe lè rí láǹṣọ yẹn tó ní ìbálẹ̀ kánsílọ̀ ìhànni aṣáájú ẹ kò lè rí ìgbìkan kó jẹ́ aṣáájú ìgbìkan àfu Fúlàní àfẹ́ Fúlàní mọ́ kọ́ máa lọ ìlú bàbá wọn ṣé bàbá wọn ò nílẹ̀ ṣé bàbá wọn ò nílẹ̀ kọ́ máa lọ ìlú bàbá wọn Haúsá máa lọ ìlú bàbá tí yóò bá gbé ìlú bàbá ó ti tó gẹ́. Ọlọ́run àgbáyé lọ́wọ́ wọn bàbá wọn àgbáyé lọ́wọ́ wọn kéèmù ebi kéèdè bí ìjọba ń mú bí nǹkan ìjọba kéèdè bí bàbá wọn kàwọn ti ń ṣe é bọ̀ kò sí oògùn kò sí nǹkan kan ń lò ewé báyìí ló ń já ní kálukú fún lọ́kìnrin ẹ̀ẹ́n ló ń gbá wọn lẹ̀ léwọ̀ ẹ̀ làfẹ́ padà sí lónìí ọdún ẹ̀ fún ní ṣe wò ọmọ ẹgbẹ́ ẹ̀sìn ọdọ wẹ̀yìn o kẹbọ̀
ojú kan ṣo tí bàbá wa ń sọ ni pé àwa ọmọ Yorùbá nation Odùduwà nation kádádúró. ẹ jọ̀ọ́ bàbá mi nǹkan tí mo tún fẹ́ sọ ni pé wọ́n ti ń jẹ́ kó máa sú bàbá Máyásọ́lá torí pé gbogbo wa náà la rí gbogbo nǹkan tí bàbá wa tí wọ́n fojú wà ní gbogbo 2021 táwọn Nigeria federal government tó lọ bá nǹkan wọn jẹ́ tí wọ́n ṣe gbogbo ẹ̀ àti wá rí àwọn ọmọ Yorùbá kan tó ti wọ́n jẹ́ kó máa sú bàbá Máyásọ́lá ẹ jẹ́ bá bẹ bàbá Máyásọ́lá pé kó má jẹ́ kó sú wọn torí pé nǹkan tó wá máa dá kò lè straight náà oríṣiríṣi ìdojúkọ la máa rí ẹ jọ̀ọ́ ẹ bá sọ fún wọn kó má padà torí wọ́n ti ń jẹ́ kó máa sú wọn wọ́n ti ń jẹ́ kó máa sú wọn. àwọn gbọ́ yín. àṣẹ nílùú Ìwòye ibi tá a rẹ̀ nà kankan fún àkọ́kọ́ tó ti jẹ. ọmọ ibi Ògbómọ̀ṣọ́ ni mí ní olè ọlágbẹ̀dẹ Ògbómọ̀ṣọ́ mọ kí ẹ ṣe. oye jẹ́ nìyẹn gbogbo lé ṣẹ́yìn náà rí báyìí ṣe rí báyìí ibi tá a rẹ̀ nà kankan fún àkọ́kọ́ tó ti jẹ òun láwà yìí bóyá jẹ́ nìyẹn no going back Yorùbá nation no going back Ìgbòho ṣá iṣẹ́ ń tẹ̀síwájú ń lọ náà ni o àwọn ò dúró o àwọn tó bá fed up lọ fed up àwọn ò fed up torí pé àwa ò gbàbọ̀dé ọ̀dàlẹ̀ balẹ̀ kù ẹni bá dẹ̀lẹ̀ máa bẹ́lẹ̀ lọ ẹni tó bá gbàbọ̀dé láàrin àwọn ọmọ Yorùbá ilẹ̀ ó pa Ògún ó pa àwọn ìyá wa ó mú. nítorí pé ní àgbáńlá ní orúkọ àpé ayé àgbárígìrì lóko tá a kò di ọ̀run agbé ayé gbé ọ̀run lóko tá a pè wọ́n bá mi ṣàpọ̀nà agbé ọgbọ́n ọ̀run lóko tá a pè yín yàmi òṣèré ọmọ fìyà ṣe bí ẹni ológbò ojú etí àjà tí ń dá ọmọ ní gírì ní ọ̀gbọ̀n lóòrùn ọ̀tá alẹ́ ọ̀tá òde amúniṣe ni abà ìmúniṣe ni amúnibánidáró abà ìmúnibánidáró kí wọ́n bá wa dá wọn ní gírì. àṣẹ wa ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ gbára Ọlọ́run ṣàlà àṣẹ ìdùnnú rẹ jẹ́ nìyẹn orílẹ̀-èdè Yorùbá ti dúró no going back. Yoruba nation has come to stay, no going back. Bí tí bàbá wa lógun ọ̀fẹ́ o Ààrẹ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ tí wọ́n ti jẹ ìlú Ìwòye ibẹ̀ láwa yìí so àwọn ò padà we will never give up until we get Yoruba nation and no going back. Oye jẹ́ nìyẹn orílẹ̀-èdè Yorùbá ti dúró ìlú Ìwòye ló ń pè bí o oye jẹ́ nìyẹn ní Ketu land Ìwòye Ketu land. O change omi ẹ ni. Okay. Oye jẹ́ nìyẹn no going back.